kúlé là ń kára lé ẹ̀ka bọ̀ là ń kéré ọ̀nà kí onílé akálejò àti ọ̀wẹ̀yìn tí ẹ̀ ń darapọ̀ mọ́ lórí ètò yìí pé ẹ kú dédé àsìkò yìí báwo lójú ọjọ́ ṣe rí lọ́dọ̀ títí yín náà ṣe dáadáa. Ẹ káàbọ̀ sórí ètò yín ètò àṣírà yìí lọ́dọ̀ Yogi Orente àti bàbá Àlùbáríkà wọ ibi dànù ní ìlú Ìgbódù. Lórí ètò lẹ́nu kí la mú wá fún yín kí la fẹ́ gbé yẹ̀wò. Adúpẹ́ lọ́wọ́ Elédùà tó jẹ́ kéènì ṣeé ṣe nítorí pé ọba tààlà tó jẹ́ káwa wà náà ló jẹ́ kẹ́yìn wà tí ó jẹ́ ká lójú ẹkún tàbí ẹ̀rọ kí ó ṣe. Ṣùgbọ́n lẹ́yìn ibi tá à ń lọ ìjìnà tá a máa yà sí ló pọ̀. A fẹ́ sọ̀rọ̀ nípa ọ̀fà. Kí ni ọ̀fà? Báwo lèèyàn ṣe ń dọ́fà mọ̀? Ṣùgbọ́n ẹ jókòó náà ẹ jẹ́ àsáré sọ. Bàbá ẹ kú dédé àsìkò yìí. Ṣé èyí oge Ọlọ́run jẹ́ aráàánú gbà o. Àmín. Ọlọ́run jẹ́ arógolò. Àmín. Wọ́n jọ̀wọ́ ọ̀tá ó tẹ̀ wá. Àmín. Wọ́n jọ̀wọ́ ọ̀rẹ́ ó tẹ̀ wá o. Àmín. Dáàbò bò wá o. Àmín. Láṣẹ Elédùà. Àmín. Ọ̀gbọ́rọ̀ yín o. Bàbá mo ní a fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀fà. Ok. Kí ló ń pè lọ́fà? Àti pé báwo lọ́fà ṣe ń wọ ara èèyàn? Kí làwọn nǹkan téèyàn máa rí nípa ọ̀fà ló wà wọ òun yìí? Ok. Òun la fẹ́ sọ̀rọ̀. Torí pé bíi mẹ́ta mẹ́rin tá a ti sọ pé ọ̀fà ló fà á. Bẹ́ẹ̀ ni. Àbí bẹ́ẹ̀ kọ́? Torí a sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ kan nípa ọ̀fà. Ok. Bí ọmọbìnrin wòlíì akọrẹ̀mí tí ó kú ní ọ̀sẹ̀ tó kọjá tó mi ilẹ̀ Ẹgbẹ́ Ọ̀run. Ok. Ẹnì kejì. Bẹ́ẹ̀ni arán tí onítíátà kan Murphy Afọlábí ẹlọ́fà ni. Tiwọn ẹnì kejì yẹn ẹlọ́fà ni. Onítíátà yìí náà gbajúgbajà Sisi Quadri ẹni ọ̀fà nítorí àwọn nǹkan tí wọ́n ṣe àpèjúwe bó ṣẹlẹ̀ ẹni àwọn nǹkan bẹ́ẹ̀ yóò kí n dédé ṣẹlẹ̀ wípé ọ̀fà ni. Ṣé ẹ mọ̀ pé ti àkọ́kọ́ tó ní tíátà ti gbà yẹn lọ́hùn-ún? Bẹ́ẹ̀ni. Ìgbà tí wọ́n sọ wọ́n ló wà nílé ìwẹ̀. Bẹ́ẹ̀ni. Wọ́n kàn ṣàdédé ṣubú lulẹ̀. Bẹ́ẹ̀ni. Tí ọ̀fà bá fẹ́ báyàn tó bá jẹ́ pé ẹsẹ̀ ló ti bá a gbogbo tó bá ti gún pẹ́ń báyìí ó lè jẹ́ pé gbogbo ẹ̀jẹ̀ ẹsẹ̀ yẹn ó fẹ́ á ṣubú lulẹ̀. Tí oró rẹ̀ bá wá lọ òkè tààrà tó bá mẹ́mìí lọ ọ̀fà yẹn pàánù. Tó bá ti lọ síbi ẹ̀mí. Tó bá ti lọ síbi ẹ̀mí ọ̀fà míì ní farọpárọsẹ̀, ọ̀fà míì agbápámú agbẹ́sẹ̀mú ọ̀fà ni. Ok, ọ̀fà míì tí ẹnì kejì tó tún ní Sisi Quadri bọ́fà ṣe wọlé ẹ mọ̀ pé wọ́n ló mú un níbi ẹ̀mí ń wá ní súkèsúkè ń wá ní súkèsúkè ọ̀fà ẹ̀mí nìyẹn a máa mi ṣe píkí kò wá ní dára dúró. Irú ọ̀fà yẹn tẹ̀mínú wọ́n fi ṣe ni ìyẹn ni pé àjẹsí adìẹ ó pẹ̀lú nǹkan tí wọ́n á papọ̀ tí wọ́n fi ṣe nǹkan fún tọlọ́fà èyí tó wá níbi ti ọlọ́fun yẹn. Ok, tọlọ́fun. Tó ní súkèsúkè jọ sí tí ọmọbìnrin kejì ń tá a fi mọ̀ pé ọ̀fà ni ẹ mọ̀ pé ńgbà tó ní ẹgbẹ́ ẹ̀dí lẹ́gbẹ̀ẹ́ kan a máa dárò òun a wá máa fà mẹ́yìn ara wa máa nìyàn tí orú ọ̀fà bá máa múyàn ní máa múyàn bí orú ejò ni. Kí ni mo wí? Torú ọ̀fà bá máa múyàn máa múyàn bí ejò. Orú ọ̀fà máa ń dàbí orú ejò ni o. Torí òmíì yìí máa jáyàn jẹ bíi káinkáin. Òmíì yìí máa jáyàn jẹ bíi abẹ́rẹ́. Òmíì máa gúnyàn bíi abẹ́rẹ́. Òmíì máa tàyàn bíi ìkanùdùn. Alábò kí pé ká tàyàn. Bí kẹ́ka tàyàn tó bá ti wá tàyàn a wá máa lọ gbogbo omi ara a wá máa lọ bí gbogbo sísítẹ́ẹ̀mù yẹn a wá fẹ́ change. Ara wa máa ní ó ń tọ̀hún ẹ ti mọ̀ pé ọ̀fà ni àwọn èèyàn wá lọ máa fún lábẹ́rẹ́ wọ́n bá ti fún lábẹ́rẹ́ kíní ìyá máa rọlẹ̀ díẹ̀ a wá máa gbòdì sí tó bá ti wá jẹ́ bẹ́ẹ̀ yẹn wọ́n á wá nǹkan ọ̀fà tó bá ti wá nǹkan ọ̀fà wọ́n á wá gbé fọ́mọ náà
á mú ṣe mọ̀ pé tí ejò bá sàn èèyàn tó bá yẹ pé lẹ́sẹ̀ ló ti sàn èèyàn wọ́n á wá so níbi ìtàn pẹ̀lú màrìwò ọ̀pẹ wọ́n á wá máa ní kó máa sáré lọ lé tó bá wá délé wọ́n á wá pe oró rẹ̀ láti ìsàlẹ̀ wọ́n á wá sísàlẹ̀ torí pé wọ́n mọ̀ pé tó bá ti so látòkè yẹn oró rẹ̀ yẹn ò ní lè lọ sí òkè bí ẹ̀ náà ṣe máa ń rí nìyẹn o oró náà ni o bó tí ó rí oró ti ẹ̀ka tọ̀fà tó bá ti wọlé àánú Ọlọ́run ni o ẹlòmíì yìí máa ń wọlé sára ẹ̀ tó jẹ́ pé gbogbo ẹsẹ̀ yẹn á wú ẹlòmíì ẹsẹ̀ rẹ̀ á máa dàbí kó tẹ páálí mọ́lẹ̀ ti mọ̀ pé ọ̀fà ni ẹlòmíì á dàbí pé orí rẹ̀ pé kò ń kọ́ ló wà ń bẹ̀ ọpọlọ rẹ̀ ó máa kú rírì gbogbo ara rẹ̀ ó máa ṣe yìí kò ní dàbí pé orí rẹ̀ ló wà ń bẹ̀ ẹlòmíì bẹ tọ́fà máa ń bẹ lára ẹ̀ kò ní gbádùn oorun a máa lálàá bí pé kó máa ṣiṣẹ́ lójú oorun bí pé kó máa dáná dúrà bí kó máa tajà lójú oorun tó bá ti jí kò ní ta nǹkan kan gbogbo eríkèéríkèé ara wo ọ̀fà ni ọ̀nà ọ̀fà pọ̀ o ààyè yóò gé torí ọ̀fà òkò ìlara ni o òkò ìlara ni wọ́n fi dání àjò ẹ̀dá rú ni o òkò ìlara ni o ẹlòmíì ó máa ń gbẹsẹ̀ lọ́wọ́ rẹ̀ ẹlòmíì ó máa ń gba ojú lọ́wọ́ rẹ̀ ẹlòmíì ó máa ń gba ẹ̀fun ẹlòmíì ó máa ń gba kíndìnrín bá ní kíndìnrín kọ̀ọ̀kan èyí bàjẹ́ nígbà tí nǹkan méjì wà tẹ́yọ̀ kan bàjẹ́ ọ̀fà ní wọ́n á ní ìfun rẹ̀ ọmọ lágbájá tó bá ti jù ú báyìí òun náà ni ó lọ bá bọ̀ tí ẹ wá rí kéèyàn máa wówó mo fẹ́ kọ́lé mo fẹ́ rọkọ̀ kó má máa du bó o ṣe fẹ́ ṣayé ara rẹ̀ òkè ọ̀rọ̀ bíbélì kan ó sọ̀rọ̀ kò yẹ kéèyàn ojú ọmọ ṣẹlẹ̀ òun lórí mo fẹ́ kọ́lé o mo fẹ́ rọkọ̀ o òkè ogun ọ̀fà ò ní lọ́wọ́ ogun dábì padà ò ní lọ́wọ́ ọ̀sán wa lórúkọ Jésù Ọlọ́run ó ṣòwò fún ẹ ọkọ̀lé ó rọkọ̀ lórúkọ láìláìláìlá wọ́n ló tètè kọ́lé ló rọkọ̀ lórúkọ Ifá Ọ̀rúnmìlà Elédùà ló kọ́lé tó o bá kọ́lé náà tí o bá sálàáfíà báwo ló ṣe fẹ́ lò ó má jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run yàtọ̀ Bíbélì ní aṣiwèrè èèyàn kí ni mo wí? aṣiwèrè èèyàn ní ń kó ọrọ̀ jọ tí ò mẹ́ni tí ó lò ó aṣiwèrè èèyàn ni wọ́n kàn ń kó ọrọ̀ jọ wọn ò mẹ́ni tí ó lò ó kàn lé ara mi lé sẹ́yìn jẹ́ ọ̀run sẹ́yìn jálè kìámọ̀ sẹ́yìn jẹ́ sàárè tó sùn sí gbogbo ilé ayé lọ́jọ́ ẹjẹ́ àníwà ká hùwà òótọ́ ká rìnrìn òótọ́ ká sọ̀rọ̀ òótọ́ ká láníyàn òótọ́ ilé ayé lọ́jọ́ pàpẹ́ ò lé 100 lo 120 sí ọ̀dà ká wá lo 150 báwo la ṣe máa bá lọ bá bọ̀ téèyàn ò padà ní tẹ́mi bá gùn jù tí ò ní dàgbà náà fọ́mọ wọ́n fi ìyá kan hàn mí lónìí níṣe ọdún kan ní tó ti wà ní kínní tó jẹ́ kínní ló fi mí kò dẹ̀ ti gbẹ tán bí 140 kínní kan kí ní àǹfààní kó wáyé tó bá ṣe pé kínní ní téèyàn kàn ṣe ni pé kéèyàn wá láàfíà kó fi lu ayé ẹ̀ ó lo 30 years ó lò pẹ̀lú gbádùn ó lo 70 years ó lò pẹ̀lú gbádùn ó lo 100 ó lò kí ni pọ̀ wáyé ẹfọ̀rù káfọ̀rù wo lẹ́sẹ̀gbẹ́ kan ara àlàáfíà ọmọ èèyàn wọ́n máa ń wẹ̀ àgbo fún tí wọn ò ní lè tọ̀fà fún ọmọ èèyàn wọ́n máa ń fún láṣẹjẹ tí wọn ò ní lè tọ̀fà fún ẹ̀ta máa owó ara ń kan òun wówó orí ń fọ́ òun wówó ẹsẹ̀ ń dùn ọ́ òun wówó olówó ò gbádùn owó
bíbélì ní aṣiwèrè èèyàn ní kú ọrọ̀ jọ tí ò mẹ́ni tí ó lò. Èṣù tún wá máa ń wọnú ọmọ ẹ̀dá. Èyí oge èṣù yẹn ò ní jẹ́ kéèyàn ó gbà àfáà gbọ́, kò ní gba wòlíì gbọ́, kò ní gba àwọn ibi tí ó ti rí gbàlà, kò ní gba bẹ̀bẹ̀ wọ́n ń tàn yín ní ṣé gángan kò gbádùn o. Ikú tí ó pa á nù tí wọ́n máa gbé sí lọ́kàn nù. Ṣùgbọ́n ẹ jẹ́ àtòní òtátà náà Ọlọ́run dẹ̀ lè ṣe kán lo ẹsẹ̀ ẹyọ kan fún bẹ́ẹ̀ yẹn ni. Number 1, tí ọkọ ọ̀run bá ń yọ̀yàn lẹ́nu tí wọ́n bá ta á lọ́fà, gbọ́n bó ṣe ń lo jẹ́ pé kó tó kúrò ọ̀nà ó jìn, torí pé ọkọ ọ̀run kìí jẹ́ kí iṣẹ́ ó tètè gbéra lára èèyàn, á dẹ̀ máa já wòlíì ẹ̀ nírọ́. Aya ọ̀run bá ń yọ ọkùnrin lẹ́nu, àwọn èèyàn wa máa ní ṣe ọ̀rọ̀ ọjọ́ mi lélẹ́yìí o, mo kàn yá bẹ́ẹ̀ ni o, ṣẹ́gẹ́jì ọ̀rọ̀ mi odidi ọ̀rọ̀ ọjọ́ kan nu o, torí pé aya ọ̀run àtọkọ ọ̀run kí ni máa mú wá lórí ìgbésí ayé ọmọ ẹ̀dá. Ṣẹ́gẹ́jì ọ̀rọ̀ mi aburú abáni pọ̀tí ó yọ wá kó àti jáde tí nǹkan bẹ́ẹ̀ yẹn bá ń bẹ lágọ̀ọ́ ara èèyàn. Bí irú kí ni Yèyé Oge, ẹni tọkọ ọ̀run bá ń yọ lẹ́nu tí wọ́n bá ta á lọ́fà yóò wọlé pọ̀tí àti jáde rẹ̀ alágbára, torí tẹ bá lóògùn fún kò ní ṣiṣẹ́, bó lo iṣẹ́ kò ní tètè ṣe. Àfikún wá ṣẹ̀ṣẹ̀ wá sọ pé ìsìnkú ọ̀run dẹ̀yìn, ẹgbẹ́ ayé ló bá ṣe, wọ́n á kọ́kọ́ ti nǹkan aburú ara ẹ̀ tó gbé nǹkan aburú kúrò, wọ́n á kọ́kọ́ gbé kúrò náà, àwa gbéṣẹ́ pé kíní. Ẹni tí aya ọ̀run bá ń yọ lẹ́nu tọ́fà bá wà lágọ̀ọ́ ara ẹ̀, wòlíì ẹ̀ ní ọmọ sọ gbogbo tí wọ́n fún mi kò ṣiṣẹ́, ńgbà tó jẹ́ pé wọ́n bá ti fẹ́ ṣiṣẹ́ báyìí abóbìnrin láṣepọ̀ lójú oorun, wọ́n bá dẹ̀ ti ṣe gbogbo nǹkan yẹn á gbọ́wọ́lé bẹ́ẹ̀ ni. Ẹni tó bá tó nǹkan àwa kọ́kọ́ lé kinní yẹn dànù ná. Yèyé Oge tí wọ́n fi ọfà pààyàn lákòókò yìí ojú olè tí ń lọ kágbọ́n mọ́ ojú ogun ti làbẹ́rẹ́ àjọṣí lọ o, kéèyàn ṣọ́ra ni o. Ọfà tí wọ́n fi ń pa èèyàn ní ọ̀dẹ gbogbo àgbáyé lóde òní, torí pé oògùn re ló wọ́n, oògùn kà ò wọ́n. Ẹni tó fà ò sí lára rẹ̀ ò pọ̀, ẹni tí ò ro oorun sùn déédéé ọfà ni, ẹni tí máa ń lálàkàlà ọfà ni, ẹni tẹ́jọ́ ń lékì lójú oorun ọfà ni. Wọ́n fẹ́ kí nǹkan kan sá kékeré yẹn ó sá ni. Ọgẹ́jì ọ̀rọ̀ mi, ẹni tí eégún ń lékì lójú oorun ọfà ni. Tọ́bẹ̀ ilé ṣubú eégún yẹn bá ti lè nà ọfà yẹn ti bá lágọ̀ọ́ ara nu. Ọ̀nà tó bá ń gbà yọjú pọ̀ o. Òkè ẹni tí ó sùn báyìí o, táwọn eléégún lékì eégún lágbájá o. Òkè ẹni tó sùn torí pé wọ́n ń gbé bàbọ̀ o. Ẹ̀kíní o tó sá lálàá tó wá sá tí wọ́n sá fẹ́yìn ń bọ̀ ọ̀fà ni. Ẹni tó wá lálàá pé gbogbo àwọn ráwọn èèyàn òun nìkan lòun wá wà ń wòwò nínú wọn kọ́. Ọ̀fà ni, ọ̀fà pé wọ́n fẹ́ já sí òwò àṣírí rẹ̀ tí ń bò tẹ́lẹ̀, wọ́n wá fẹ́ gbaṣọ lára ẹ̀ ni. Aláàánú wọn ò fi ó ṣe é mọ́, wọn ò fi ó kú o, kì í pààyàn o. Kéèyàn bá lálàá pé òun wà ní òwò kì í pààyàn, yóò múra ni o. Bọ̀tì aláàánú ó wà fún yàn, wọn ò ní jó ṣèyàn láàánú. Gbogbo olóríire tí ń bá báyàn bẹ tẹ́lẹ̀ wọn ò ní fẹ́ báyàn bẹ mọ́. Sórí téèyàn bá lákìyèsí gbogbo tí ó bá ṣẹlẹ̀ ṣẹ̀dá láyé yóò rí nínú àlá. Ọlọ́run wá jẹ́ kéèyàn orí olóríire sọ̀rọ̀ fún, Ọlọ́run jẹ́ kéèyàn orí olóríire bá dámọ̀ràn. Ọ̀pọ̀lọpọ̀ ń táwọn èèyàn olórí àwọn èèyàn tí ṣòro ń bá, àwọn tí wọ́n ń pè lọ́rẹ̀ẹ́ ọ̀tá ni wọ́n. Àwọn Júdásì tí wọ́n fi Jésù hàn ní àbí ta lórúkọ ẹni ó fi Jésù hàn? Júdásì. Wọ́n ní báwo la ṣe dá ẹni náà mọ̀? Ó ní ẹni tó ń bá ti fi etí kò létí, ẹnu kò létí, òun lẹni náà. Kéèyàn ti súnmọ́ yàn dípò pé kó máa fẹnu kò yàn létí. Ẹni tó bá súnmọ́ ni ní tani lọ́fà. Jáṣe òdodo ọ̀rọ̀ ara ta ìtani lọ́fà. Ara lé ẹni ní mọ̀ọ́kọ ẹni, wọ́n mọ̀ọ́kọ ìyá, wọ́n mọ̀ọ́kọ bàbá kan tó jù ú lù. Ará àtakọ ní tani lọ́fà. Ẹni bá gbọ́ pọ́fà bẹ lára rẹ̀, níbi ilé rẹ̀ ló ti wá, níbi ilé iṣẹ́ rẹ̀ ló ti wá,
níbi àwọn tó ń bínú rẹ̀ ló ti wá. Ọfà ni rọpárọsẹ̀, ọfà ni yọ̀díyọ̀dí kíní kan tó ń bẹ tán bá táyàn lọ́fà lógún díyàn á kàn jóyàn wà báyìí bí di ó ti máa yọ rè. A máa nídìí òun yọ ọfà ní. Báwo ni Ọlọ́run tó dàgbẹ́ tó ní kéèyàn máa sú sọ wá ní kí fúrọ̀ má padà mọ́ kọ́ wá di gbèdé ọmọ yọ ọfà ní. Apá àtẹsẹ̀ kọ́ wá di pé ọ̀kan dọwọ́lẹ̀ ìkan ń gbé ọfà ní. Ahọ́n tí ń sọ̀rọ̀ kó di pé èèyàn ò rí fi sọ̀rọ̀ mọ́ ọfà ní. Gbogbo nǹkan yìí pátáyé yoge ọmọ ológo ni wọ́n máa fi yọ lẹ́nu. Kí ni mo wí? Wọ́n á tọfà gbó sọ́mọ, wọ́n á jù ú sí pé ọmọ yìí ò igbó ni kó máa mú. Tó bá ti mú àmọ́ ti wà wò wọ́n ti jága kò síbi wọn ìgbọ́fà gbà lórí ọmọ ẹ̀dá. Ọlọ́run máa sọ wá ọba tí sọ ní lọ́wọ́ oníbàjẹ́ ọmọ ènìyàn abáńtó dáa jẹ́. Àwọn nǹkan kan wá ń bẹ tí ọfà yìí bà, àwọn làálò àwọn nǹkan kan ń bẹ. Orúkọ tí wọ́n ń pè èṣù tésù ìdọ́dọ̀ ẹ̀ ni. Orúkọ tí wọ́n ń pè nǹkan bíi tí nǹkan ibi ìkọyàn, àwọn nǹkan yẹn lèèyàn wà pé tí nǹkan bíi yẹn ò ní dé lèèyàn fi rọ́nà lọ. Díjọ́ mẹ́jọ yìí yoge orúkọ tí wọ́n ń pè irú àwọn ẹranko tí ọfà yìí bà sẹ́mọ̀ sọ pé tí pẹ́pẹ́yẹ bá yé ẹyin ayé mẹ́jọ á wá pàlélé. Níbo ni irun tí ń pàlélé yẹn lọ wo ara pẹ́pẹ́yẹ lè rí? Irun tí fi ń pàlélé ẹyin rẹ̀ yẹn lè rí. Tó bá wá ló jẹ́ pásítọ̀, ó jẹ́ wòlíì, ó jẹ́ àfáà, gbogbo agbára tó bá wò ní má mú ẹyin pẹ́pẹ́yẹ. Tó bá ti pàlélé tó bá pàlélé kó tó dijọ́ mẹ́jọ mo fi Ọlọ́run tó dá mi búra ohun tó wọ́n fẹ́ rí ní kàtán yóò di adẹ́tẹ̀ láyé. Yèyé oge dijọ́ mẹ́jọ lénìí pẹ́pẹ́yẹ ń wá pàlélé ẹyin ẹ̀. Àlè mélòó ni abiyamọ palẹ̀ ọmọ ẹ̀? Àlè mélòó ni ẹni tí nǹkan ṣe gan pa lórí ọ̀rọ̀ rẹ̀? ń gbèmí ẹnìkan táyé bá ń ṣe ọ́ lọ bá gbé èèyàn wọn ò ní gbé fóònù rẹ mọ́ tí báyé ti ń ṣe ọ́ náà ni ọjọ́ orí fóònù rẹ ọ lọ. Kí ni oní mo wí? Àwọn náà lọ bẹ̀ pé kógun èṣù wó, ogun èṣù dáwó, ogun àìfà dáwó, ìdààmú dáwó. Ìwọ náà wà níwàre wọ́n wà sọ bẹ́ẹ̀ pé ìwọ Ọlọ́run dáwó. Tọ́lọ́run bá ti dáwó ogun ọ̀fà ò lé. Èèyàn bá ti gbé mu láàrin ọjọ́ méje kò sí tí ń bẹ nú tí ì jáde, kò sí tí ń bẹ lágbo ara tí ì jáde. Ọlọ́run yìí sì ṣe bí Ọlọ́run máa ń ṣeré ni. Gbogbo ẹni tó ń ṣàìsàn báyìí Ọlọ́run fún un lálàáfíà, Ọlọ́run fún un lálàáfíà. Ẹni Ọlọ́run fọmọ yọ lẹ́nu Ọlọ́run gbàgbára lọ́wọ́ oníṣẹ́ bí, gbàgbára lọ́wọ́ oníṣẹ́ bí. Ìwọ Ọlọ́run àwọn olórí ẹlẹ́gbẹ́ òkùnkùn oníṣẹ́ bí tí wọ́n fọmọ wọn dájọ́, tí wọ́n fọmọ ọmọ wọn dájọ́, tí wọ́n fi rìn àjẹ̀dọ́ dájọ́. Ọlọ́run gbàgbára lọ́wọ́ wọn. Já arógòlò, já aráyé ṣe wàláhùlà. Ata ilà bìláyà àlelẹ̀ àṣẹ odijọ́ mẹ́jọ. Òun náà ni ẹ ti gbọ́ láti ẹnu bàbá àlùbáríkà àwọn Òbídàmí ní ìlú Ìgbódù yẹn. Wọ́n ní ká palẹ̀ pọ̀ wọ́n palẹ̀ lérè ẹ lórí, palẹ̀ lọ́mọ ẹ lórí, palẹ̀ lọ́kọ ẹ lórí. Kan téèyàn bá ní ló fi ń ṣọ́ rẹ̀. Wọ́n sábà àlùbáríkà àwọn Òbídàmí ní ìlú Ìgbódù. Gbogbo ọ̀nà tí ọfà lè gbà wọlé síyàn lára náà ti ka yẹn. Tó bá wá ṣàkíyèsí wọ́n sábà àlùbáríkà àwọn Òbídàmí ní ìlú Ìgbódù kí ibi tí ẹ bá ti ń bẹ mí ṣọ̀pẹ́dẹ́ kò dùn jáde. Ẹ mọ́ tó lọ sí Ìjẹ̀dẹ̀ bọ́lẹ̀ ní Ìgbódù junction tàbí kẹ́ pé 08023829492 08023829492. Ó dàbọ̀ ire o, ó dàbọ̀.